àtẹ̀yìn tẹ́ ń gbọ́ wa àtàwa tá ń ṣètò olóríire ní kọ́lọ́hún ó ṣe kó wa ó má ṣe wá lólórí burúkú mo kíra mi bára mi yọ̀ kó oríire ọjọ́ bí mi ọ̀wá ní dọjọ́ bí mọ́ mi lọ́wọ́ ẹ gbọ́ porogodo ayé ò ní lù fún mi jó àti pó àti pa ohun arò ní méjèèjì ò ní fọ̀ lórí èmi Adéyínká Ayédè ọmọ ìyá elépo lọ́jà gbangba owó ọkọ ọ̀dẹ́ra bàbá ọ̀dẹ́ra Ayédè bàbá Ayédè kìtìkìtì bàbá ọmọ tó ń bọ̀ lọ́nà ẹni pé bíi tí mo sọ pé àbọ̀ ọmọ tó ń bọ̀ lọ́nà kìtìkìtì ni mo sọ mo yẹ ni mo fi style yẹ lásìkò tá a wà yìí ọmọ ò gbọ́dọ̀ ṣe pitì mú lé happy birthday to me ẹ gbọ́ wọ́n ṣọ̀pọ̀ ọdún láyé pẹ́pẹ́pẹ́ báyìí lówó ń ṣàrọ̀ Adéyínká àtẹ̀pẹ́ ńlẹ́sẹ̀ tẹ̀nà níre là á sọ̀rọ̀ àtàrí wọ́n gbó wọ́n pẹ́ wọ́n tọ̀ ní tí mo fẹ́ fi ṣe giveaway ẹ̀bùn ọjọ́ òbí nìyẹn ọ̀pọ̀ bọ́gbọ́bọ̀gbẹ́ ó fi ru ọbọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó o bá tètè gbọ́bọ̀gbẹ́ my dear ọ̀bọ yóò gbé ọbọ̀gbẹ́ ọ̀pọ̀ bọ́gbọ́bọ̀gbẹ́ ó fi ru ọbọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó o bá tètè gbọ́bọ̀gbẹ́ ọ̀bọ yóò gbé ọbọ̀gbẹ́ ọ̀pọ̀ bọ́gbọ́bọ̀gbẹ́ ó fi ru ọbọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó o bá tètè gbọ́bọ̀gbẹ́ ọ̀bọ yóò gbé ọbọ̀gbẹ́ ọ̀pọ̀ bọ́gbọ́bọ̀gbẹ́ ó fi ru ọbọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó o bá tètè gbọ́bọ̀gbẹ́ ọ̀bọ yóò gbé ọbọ̀gbẹ́ happy birthday to me. ẹni ó bùn yín 1000 ẹ mọ́ dúpẹ́ dáadáa consecutively and repeatedly torí ẹni tó ní díẹ̀ tí ò lè bùn yàn díẹ̀ nú díẹ̀ tó ní bó bá ní púpọ̀ kò ní lè yọ díẹ̀ fún yàn nú púpọ̀ yẹn nígbà tí ó mọ lára. kí ló ń kan báńkù. jẹ́ ń kúrò lórí yẹn kí wá bọ́ sínú agbada kí ni ọ̀rọ̀ afarajọra kí n jù ú lẹ̀ lónìí pẹ̀sẹ̀. ibẹ̀ ni mo ti máa mú àwọn èèyàn tí mo fẹ́ fún ní nǹkan. wọ́n celebrate birthday mi a celebrate ẹ̀ ní social media a celebrate ẹ̀ ní kò yẹ eyín eléwé ń jẹwé lẹ́gbẹ̀ẹ́ lẹ́sílẹ̀ a celebrate ẹ̀ street. ọlọ́wọ́n ọba mi ló ṣe bẹ́ẹ̀. ọ̀pọ̀ gbọ́bọ̀gbẹ́ ó fi ru ọbọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó o bá tètè gbọ́bọ̀gbẹ́ ọ̀bọ yóò gbé ọbọ̀gbẹ́ ẹ wá gbọ́ tẹ́ḿpò yẹn dáadáa ẹ̀mẹ́ta lẹ mọ́ ọ sọ ọ̀pọ̀ gbọ́bọ̀gbẹ́ ó fi ru ọbọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó o bá tètè gbọ́bọ̀gbẹ́ ọ̀bọ yóò gbé ọbọ̀gbẹ́ ṣe é lé ní ọ̀pọ̀ gbọ́bọ̀gbẹ́ ó fi ru ọbọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó o bá tètè gbọ́bọ̀gbẹ́ ọ̀bọ yóò gbé ọbọ̀gbẹ́ ṣe é léjì ọ̀pọ̀ gbọ́bọ̀gbẹ́ ó fi ru ọbọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó o bá tètè gbọ́bọ̀gbẹ́ ọ̀bọ yóò gbé ọbọ̀gbẹ́ ókè. ẹ ní sùúrù ìwọ̀n fẹ́ kàn yín lójú ìwọ̀n sì fẹ́ bọjọ́ bí mi jẹ́ tí ó ti yin a sì máa consider ara wa ó ní ohun tí màá wò ṣá ẹ lè wúkọ́ díẹ̀ náà ẹ wúkọ́ kẹ ẹ wá ṣe bẹ̀rẹ̀ kóhun mi máa yá ó yá. ẹ pa ọ̀bẹ gbọ́bọ̀gbọ̀pẹ́. ok ojú ọ̀nà lẹ́wà ó yẹ máa ojú ọ̀nà lẹ́wà ẹnì ó yẹ fast sọ bó tiẹ̀ jẹ́ ẹ̀kan náà ní àlẹ́ bẹ́ẹ̀. ẹ ṣàṣẹ́bí kò sí èèyàn bí tẹ́ ẹ wà. wàláì mo ti ń fọjọ́ òbí mi lójú wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ padà sókè odò. ọ̀pọ̀ gbọ́bọ̀gbọ̀gbẹ́ ó fi ọbọ̀ bọ̀bọ̀ lẹ́nu ó dáa tó bá tètè gbọ́bọ̀gbọ̀gbẹ́ ọ̀bọ yóò gbé ọbọ̀gbẹ́. gbọ̀bẹ́ là ń gbọ́ o ọ̀pọ̀ gbọ́bọ̀gbọ̀gbẹ́ òfin ọbọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó bá tètè gbọ́bọ̀gbọ̀gbẹ́ ọbọ̀ yóò gbé ọbọ̀gbẹ́ ó yá ilẹ̀ máa gbọ́bọ̀gbẹ́ àbọ̀gbẹ́ àgbẹ̀ yín wọ̀gbẹ́. ọ̀pọ̀ gbọ́bọ̀gbọ̀gbẹ́ ó fi ọbọ̀ bọ̀ lẹ́nu tó bá tètè gbọ́bọ̀gbẹ́ kábíyèsí ẹ sì ń wa Ayọ̀mídé rán Ayọ̀mídé ẹ máa lé ọ̀bọ lọ́dún bó bá ṣe fẹ́ jẹ́ àwa dá síjà yìí. ẹni sọ̀rọ̀ àtàyíká kì í ṣàdúrà ẹni tọ́jọ́ ń ta nǹkan náà ṣó ti yá ṣé ẹ ti gbáradì ọlọ́jọ́ ọ̀bí ọlọ́run wọn máa forí ètò tòní jì mí ó yá ẹ máa sọ pé ọ̀pọ̀ gbọ́bọ̀gbẹ́ òfin ru ọbọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó o bá tètè gbọ́bọ̀gbẹ́ ọbọ̀ yóò gbé ọbọ̀gbẹ́ ó yá. ọbọ̀ gbọ́bọ̀gbẹ́ òfin ru ọbọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó ọbọ̀ yóò gbé ọbọ̀gbẹ́. ọ̀dà ọbọ̀ gbọ́bọ̀gbẹ́ òfin ru ọbọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó bá tètè gbọ́bọ̀gbẹ́ yóò gbé ọbọ̀gbẹ́. yóò gbé yín wọ̀gbẹ́. hello. ẹ káàsán láti Falabẹ́ tó. ókè ó yá owó kan yín àbẹ́ ẹ̀fẹ̀ káwọn ará àdúgbò ọmọ. omi ṣínà láti Falabẹ́. ẹjọ́ mi ó ṣínà fáwọn ọ̀bọ kárí. ọ̀bọ gbọ́bọ̀gbọ̀pẹ́. yes. ọ̀bọ gbọ́bọ̀gbọ̀pẹ́. ó di méjì ẹ ní sùúrù ojú ẹ̀ lẹ́wà kílẹ̀ porúkọ yín lẹ́ẹ̀kan sí. omi ṣínà. gbogbo ọmọ Nàìjíríà ẹgbẹ́ ohun tó mi ṣínà fẹ́ wí ó yá omi ṣínà ẹ̀ ṣínà lọ bá wọn ọ̀bọ. ọ̀bọ gbé ọ̀bọ gbọ̀pẹ́ tí ó bá gbọ́bọ̀ gbọ̀pẹ́ ayọ̀bọ dẹ́nu ọ̀bọ gbọ́bọ̀ gbọ̀pẹ́ tí ó bá gbọ́bọ̀ gbọ̀pẹ́ dẹ́nu ọ̀bọ gbọ́bọ̀ gbọ̀pẹ́ tí ó bá gbọ́bọ̀ gbọ̀pẹ́ ayọ̀bọ. ẹ fi ra ayé rẹ́rìn díẹ̀ náà. olè owó ló máa pẹ́ lómi mo gbọ́. wọ́n ọmọ pọ́ọ̀tì kọ́ọ̀tì fóònù àwọn ará àdúgbò ní olè owó ló máa pẹ́ lómi tí wọ́n bá sì gbowó yẹn ṣẹ́rẹ́ ní sọ̀rọ̀ olè owó ló máa pa àwọn náà máa gbàdúrà o. ẹ̀ ló tọ́lú wà ń bẹ̀ ó kọ yín àwọn ará àmáṣà yìí ó ti jápa ó kọ yín láti bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀.
Tímọ̀nì Táláwà láti Sàràkí Adígbẹ̀. ó yá náà bẹ́ẹ̀ ṣe wà ń ta yẹn kójú máa ti ìtẹ́ ẹ̀bà gẹ̀ẹ́tì ẹ wọnú ilé padà Tímọ̀nì ó yá gbé mi débẹ̀. Ó yá ìta ni mo wà. Ó yá. Ọ̀bọ̀ ń gbọ́bọ̀ ọ̀gọ̀pẹ́. Ok. Ọ̀bọ̀ ń gbọ́bọ̀ ọ̀gọ̀pẹ́. Ok. Ọ̀bọ̀ ń gbọ́bọ̀ ọ̀gọ̀pẹ́. ok ṣé ẹ ti délé sà. Ọ̀bọ̀ ń gbọ́bọ̀ ọ̀gọ̀pẹ́. Ok. Ọ̀bọ̀ ń gbọ́bọ̀ mo ti gẹ̀ẹ́tì ẹ̀. Tímọ̀nì Ìta lèmi wà. èmi náà mọ òpó náà lọ̀gá sùn ta ṣé ń mọ pé fún yín lẹ pé Mo try na. ẹ ti rájí ṣubú gbégbé mi fi Tímọ̀nì ilẹ̀ ó yá máa gbọ́ Ayọ̀mídé jẹ́ ń tún pèsè Ayọ̀mídé lẹ́nu pé bísímìláì Ayọ̀mídé sọ pé bísímìláì àpè lórúkọ Jésù ogun lákàáyé ń gbọ́ ọ̀pọ̀ bọ́gbẹ́ òfìrù ọ̀bọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó o bá tètè gbọ́ bọ̀bọ̀gbẹ́ ọ̀bọ̀ yóò gbé ọ̀bọ̀gbẹ́ ó yá. ọ̀bọ̀ ògbé ọ̀bọ̀gbẹ́ Ayọ̀mídé bá ń rí Ayọ̀mídé bété. ọ̀pọ̀ bọ́gbẹ́ òfìrù ọ̀bọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó o bá tètè gbọ́ bọ̀bọ̀gbẹ́ ọ̀bọ̀ yóò gbé ọ̀bọ̀gbẹ́ ọ̀pọ̀ bọ́gbẹ́ òfìrù ọ̀bọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó o bá tètè gbọ́ bọ̀bọ̀gbẹ́ ọ̀bọ̀ yóò gbé ọ̀bọ̀gbẹ́ ọ̀pọ̀ bọ́gbẹ́ òfìrù ọ̀bọ̀ bọ̀bọ̀ lẹ́nu tó o bá tètè gbọ́ bọ̀bọ̀gbẹ́ ọ̀bọ̀ yóò gbé ọ̀bọ̀gbẹ́ gbépè sọ. láti ìsàlẹ̀ abẹ́tú orúkọ yín ẹ fáwọn ará àdúgbò yín ó mọ kọ yín. Omiṣínà kí láà tún dé. tí mo pè lẹ́ẹ̀kan. ok kí lẹ tún fẹ́ sọ. ó yá ọba gbé àbọ̀ gbọ̀pẹ́ tí ọba gbọ́bọ̀ gbọ̀pẹ́ ayọ̀pẹ́ lẹ́nu ọba gbọ́bọ̀ gbọ̀pẹ́ tí ọba gbọ́bọ̀ ayọ̀pẹ́ lẹ́nu ọba gbọ́bọ̀ gbọ̀pẹ́ bí ọba gbọ́bọ̀ gbọ̀pẹ́ ayọ̀pẹ́ lẹ́nu. ṣé ẹ máa ṣàtò máa ń dá pé Omiṣínà ẹ ò tí ì jẹun. ẹ lá jẹun. ẹ mọ̀ pé tí ò bá ṣàdúrà àwọn òbí lórí òbí àwọn òbí ò bá ti fojú sunkún òbí láìmù yẹn ò yí ẹ tí ò bá ṣàdúrà àwọn òbí lórí òbí àwọn òbí ò bá ti fojú sunkún òbí. ìwọ sọ̀rọ̀ kẹ́lẹ́ tẹ́tí ó gbọ́dọ̀ gbọ́ tó bá yé máa mọ̀ bó bá sunkún sí mò mọ̀ bá fi kún pamọ́ ni. ẹ̀yin ògúnlà ẹ̀jọ̀gún. abẹ́ ọ̀run ayé màá ní. ogun tẹ́ rí yẹn ni ó ń pè ní 20. a ṣe fẹ́ oṣù. ogun tẹ́ rí yẹn ni ó ń pè ní sáàmù. ogun tẹ́ ń gbọ́ yẹn ni ó ń pè ní súwẹ́ẹ̀tì. n tó gùn nú ayé lọ́mọ lọ́ǹgì nú ayé. ọ̀fọ̀ kọ́ ọ̀rọ̀ afarajọra ńlá wọn yóò bá pé ẹlẹ́yìí sọ́fọ̀ bí kó wá bá lò sí ló yàtọ̀ ọ̀tọ̀. Ogun State ńlá wà tí gbogbo ẹ̀ ti ń mì tìtì. à ń dá bí ẹdun ọ̀rọ̀ bí òwe. láàṣì lélẹ̀ mọ́ yìí kú mẹ́wẹ́ ni rè bá rìn láyé. wá rédíò rè gbọ́nú ayé. wá ń bí tó ti ní mọ́ ronú. ẹni ọba sì gbé ronú ní ọ̀jẹ̀ tiwọ́ òbí kẹ́yẹ mọ́ nṣó. ẹ mọ̀ pé ẹ̀yìn òkú ńlá jogún lójú ogun là jágun ogun nítorí ogun òkú sì lè dógun àtogun àtògùn nítorí ogun òkú gbogbo wọn ní lanilógún ogun. torógun ọdún báyìí lológun fi kógun jọ ológun bá wá kó tọ́ ọ̀pọ̀lọpọ̀ ogun làwọn kẹ́ni mọ́ni fi ń jagun làágùn kò yé yín. ọmọ làágùn sí ìta wíì náà bí mo ṣe sọ pé ìgbà ò lọ bí òréré ayé tẹ́ rí yẹn ò tọ́ bí ọ̀pá àbọ̀. ẹ dúró náà àwọn onípààrọ̀ sáwọn onípààrọ̀ sì wà mọ́ṣá. mo lè rántí dáadáa nílé bàbá Jégúnlẹ̀ ńgbà táwa ń gbé náà wàá ròde. àwọn onípààrọ̀ yẹn wọ́n ti mọ gbogbo pàlàpọ̀ olú agbo ilé tí wọ́n máa ń gbà. àwọn àlágbára o aṣọ téèyàn ní tẹ́ rògbò ti gbó lọ́dọ̀ tí àwọn onípààrọ̀ wọn á rú gbogbo báàfù gèlè mọ̀ wọn á rú péèlì jọ̀ǹjọ̀ wọn á fa kéèbómi àti kéèṣọwọ́. ṣé ẹ ṣe rántí àwọn onípààrọ̀ ṣá tó bá rántí àwọn onípààrọ̀ iṣẹ́ wo làwọn onípààrọ̀ máa ń ṣe. jẹ́ ń gbé wa débẹ̀ ibẹ̀ yẹn kọ́ mo ṣì ń lọ. àwọn onípààrọ̀ lẹ mọ́ kó bí aṣọ bíi mẹ́rin ilẹ̀ onípààrọ̀ àtúfọgbọ́n sọ fún yín pé ẹ̀yin ò ní ìmí ìtẹ̀ ẹ̀fẹ́ fi kún eléyìí. ẹ̀ náà tó wá lọ wọlé mọ́mí wa tó wá lọ wo ìró kan jìǹbà wọn náà ṣáà lè máa fi ìró yìí bóra ní iye elépo kí ló dé máa fi ìró yẹn náà máa tẹ́lẹ̀ máa wá fi aṣọ bí aṣọ dádì wa méjì máa tún fi aṣọ tiwọn náà bí àwọn alápá jẹ̀bẹ̀lẹ̀ yẹn wọ́n á ká apapọ̀ mọ́ akíìmù kí ló wí ó ní bọ̀bọ̀ ìgbé wa tìrabàyè àwọn onípààrọ̀ gbogbo ibi tẹ́ ẹ bá wà ọlọ́run mọ nọ́mbà ilé yìí wọ́n gba dẹ́ndẹ́ ládùúgbò wa ìyá àdàpọ̀ akínọ́lá gbogbo aṣọ lélẹ̀ yìí ó fẹ́ kó fún àwọn onípààrọ̀ tán tẹ́ bá wá kó aṣọ bíi 6 àbí 7 lẹ̀ onípààrọ̀ ọlọ́run mọ nọ́mbà ilé yìí sẹ́ wọ́n wá lè sọ pé gbogbo aṣọ tẹ́ ẹ kó lẹ̀ yẹn wọ́n lè ní kó gbàjú ike ìbomi tó fẹ́ díẹ̀ báyìí lọ. oníkálukú ló wá ní bó ṣe ń polówó ibi tí mo fẹ́ lò nìyẹn. yóò ń sàlám àwọn dígarawa díbàsíà àtàwọn díkedíke àárí wọn mọ́. nígbà yẹn mo rántí pé táwọn díkedíke bá ń gbàgbé ilé kọjá lọ ntẹ́ fi máa mọ̀ pé díkedíke ló ń kọjá lọ yìí ike á ti wà ń bẹ̀ wọ́n á kó sínú garawa wọ́n á wá ní irin kan tó máa fi máa gbá garawa yẹn pápápápápá kì í ṣe àwọn sóbàtà ni mò ń sọ sóbàtà kọ́ àwọn sóbàtà sì ń kọjá dáadáa ẹ tún wà ṣe ń sọ̀rọ̀ indoji ti kó yàjẹ́ mi rí ìyẹn kọjá níbẹ̀ ẹni gẹ̀ẹ́sì kò lè bá bí àṣà ọmọ mi agogo àṣà tó bá ti ń fi gbá a máa gbọ́ yóò yín ká jáde wọ́n á ti sọ fún wa tẹ́lẹ̀ tẹ́ bá ti gbóhùn ó ń di garawa ó ń di ke ó ń di bàṣíà ẹ wá pè mí nínú ilé kí ló máa sọ pé o jẹ yóò tó ní ra àwọn òbí ẹ létí ń gbà yẹn
àìmọye àwọn dígarawa tó ti kó yàjẹ́ wa tó náà ti mọ déédéé táìmù tó ń kọjá tó bá ti wá kọjá tàbá ti ṣeré lọ ó ti dìsáàfù kó lọ́dọ̀ yẹn lépo nìyẹn ṣé wàá mọ̀ pé oníkálukú ló ní bí wọ́n ṣe ń polówó ẹ̀rí ìfẹ́ tí ò ní dẹ̀rí ìkà kàbí sọ́ra àwọn onípààrọ̀ àwọn onínà àwọn díkedíke sì wà ẹ̀yin tẹ̀ ń díke lẹ́mọ́ mo è díke nínú haúsì o ṣáwọn tó sì ń ràgó sì wà ṣá àwọn tí wọ́n ń ra ìgò àwọn náà tó wá du aláìsí iṣẹ́ wọn ní nàbàròdì ń gbà yẹn ọlọ́run má jẹ́ kéèyàn bá yàmúlẹ̀ bí ẹ̀gbẹ́ ẹ̀ṣù experience ni mo fi ń sọ̀rọ̀ o n tó ti ṣẹlẹ̀ sí wa rí mo fi ń sọ̀rọ̀ o nílé face me and face you kọjú sí mi kọjú sí ọ tí wọ́n jẹ́ pé àti bedroom àti tọ́ílẹ̀tì àti kíṣìnì ẹ̀yìn kùlé pátápátá náà máa kọ́ ọ sí tẹ́ ẹ bá jáde láàrin pásẹ́jì tán ẹ tún wojú sọ́mọ̀ báyìí ó lójú ọmọ tí bọ́ ta ní nǹkan bíi aago mẹ́wàá ò ní fẹ́ wo sọ́mọ̀ mọ́ ẹ̀rù ọmọ ọba kálukú ni pàápàá jùlọ tó bá ti gbọ́ kòtò ayédà ẹ wo kòtò ìmú pákéńgége jìgì ẹni ó sùn làájá ìjì àpérọrọ a máa ń pérọrọ òjijì ni bẹ́ẹ̀ ni èjìká ní ṣọ́ọ̀bù àwọn èjìká ní ṣọ́ọ̀bù yẹn kọ́ la máa ń pè ní télọ́ntélọ̀ ṣá wọ́n ń gbé mi débẹ̀ nìkan ní Facebook ìyẹn yọ̀ǹ sàlámù gọ́gọ́ ọ̀rẹ́ wa kan tá a bá fẹ́ fi àwọn èjìká ní ṣọ́ọ̀bù yẹn ṣe yẹ̀yẹ́ wa máa gbọ́ àwọn ní gbọ́gọ́jọ́ ṣé ẹ̀mọ̀ tún mọ ohun tó ń ṣe gbọ́gọ́jọ́ ṣá tí wọ́n bá ti gbé aṣọ sí i wọ́n bá ti wá bẹ̀rẹ̀ sí wa kí ni ẹ máa dún gbọ́gọ́jọ́ Alhaji Biliaminu Ọlálẹ́kọ̀ Fàṣásí wọ́n ní well done from kíni from ìlú Ìlérò ẹ ṣé o àwọn tó ń ra bàtà rọ́bà bẹ́ẹ̀ ni àwọn tó ń ra kelo wà báyìí mo wá ń bọ̀ lórí àwọn yẹn ṣé ẹ mọ̀ pé kálukú ló ní bí wọ́n ṣe ń polówó ní tí mo ti mọ ìṣojú òpó lẹ̀ tí máa dẹ̀ máa mọ́nítọ̀ Facebook wa nìyẹn Splash 106.7 FM eléyìí yàtọ̀ nínú gbogbo ìkànnì ìgbóhùnsáfẹ́fẹ́ ètò eléyìí sì yàtọ̀ kó mọ róòlù pẹ̀lú Adéyínká èdè ọmọ eléko lọ́jà gbangba ẹ bá ti ra wọn olórin ẹ bá ń dárúkọ Àdùnní Àṣàbí Àdùkẹ́ automatically ó kọ girlfriend wọn ni ó ń dáhùn ọláwọmọ ògòdó ọlọ́mọ nọ́mbà alẹ́ ẹ á sọ fún ìyàwó ẹ pé ọ̀là lè yọ ọmọ rìfáì sí pé àwọn tó ń da mélòó ṣẹ́mi náà mò ń jáde kí Àdùkẹ́ abẹ́fẹ́ gbogbo kan má ṣe dúró ìbèrèmbè ṣé wàá rí àwọn tí wọ́n ń ra ìgò yẹn mo sọ fún yín pé wọ́n máa ń du aláìsí iṣẹ́ wọn bí wọ́n bá ti ń ra àgò náà tún máa ń ra rọ́bà ìyẹn bàtà rọ́bà ẹ jẹ́ wá gbé wa débi bàtà rọ́bà yẹn tẹ́ ẹ bá rántí pé lóòótọ́ ni wọ́n ra bàtà rọ́bà tẹ́ ẹ bá rántí pé lóòótọ́ ni àwọn kan ti wà rí tí wọ́n ń pè wọ́n ní àwọn tí wọ́n ń ràgò ìgò jọ̀njọ̀ba ó tún wá ní àwọn ògò tí wọ́n ń ra o wọ́n máa ń wà selective ni o ìgò eléyìí àrẹ ìgò eléyìí nípọn òkìrẹ eléyìí Johnson Dámiláre oníwẹ̀dàn bàbá kúdòsì fún yín sẹ̀mí ìfẹ́ yìí náà tó bá wá jẹ́ pé lóòótọ́ lẹ rántí ìgbà ayé àtijọ́ tí mo gbé yín lọ yìí tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ń tẹ̀lé mi tó bá jẹ́ pé lóòótọ́ lẹ mọ̀ pé àgbà wàá búra bẹ́ẹ̀ ò bá ṣe é rí àwọn tí wọ́n ń ra ìgò yẹn tí wọ́n sì ń ra rọ́bà báwo làwọn tó ń ra rọ́bà bàtà rọ́bà yẹn báwo náà ṣe máa ń polówó mo fẹ́ fọ́lé agbọ́n lónìí ẹ já fọ́ gbogbo ẹ̀ síra wa lójú pẹ́tẹ́pẹ́tẹ́ ká mọ̀ bó ṣe ń lọ àwọn tó ń ràgò yẹn àtàwọn tó ń ra kíni èèyàn kan ṣo náà tó ń ràgò ẹni yẹn náà ló tún máa ń ra bàtà rọ́bà ẹtì báwo náà ṣe máa ń polówó tó bá fẹ́ ra bàtà rọ́bà yẹn fi ti gòólẹ̀ tó bá dẹ̀ mọ̀ polówó ògò kó dẹ̀ wàá mú ti polówó rọ́bà yẹn mọ́ ó ní bọ́ ṣe máa ń polówó ńgbà yẹn ohun àwọn ìyá yẹn máa ń dùn àwọn ìyá tèmi mọ̀ ńgbà yẹn tá a bá gba bí àgọ́ ìjẹ̀ṣà tá a jáde síbi ọ̀dọ̀ ìyá kíni Mutiu tó ń tẹ jáde ń bi ẹ̀rọ tó ti bàjẹ́ yẹn tá a gbà jáde síbi ọ̀dọ̀ ìyá kan tó ń tó oúnjẹ tó ń pèlú ní bódọ́ọ̀fù àárín lọ bí ilé bàbá ṣẹ̀yẹ lókè àyàsọ́wọ́ ọ̀tún wọ bí agboolé bàbá ṣẹ̀yẹ ká tó jáde síbi títí ìjà yẹn kò yé yín àwọn ìyá yẹn ti tọ́ gbòòrò gan báwo náà ṣe máa ń polówó tẹ́ fi máa mọ̀pọ̀ fẹ́ ra bàtà rọ́bà ó yá nà ó ẹ kàn polówó bó ṣe máa ń polówó ńgbà yẹn ẹ bá rántí ayé àtijọ́ ìlú ẹ káàsán ó kọ yín láti bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ ẹ mọ̀ káàsán. Ibi tó lówó ti mọ̀ọ́re náà ń gbé lólómọ̀ọ́re ó yá ẹgbẹ́ mi débẹ̀. Kémi tó mọ̀ pé nǹkan tó ń polówó nìyẹn mo ti dàgbà. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ní ta ní gobi ọ̀tá mi o. Bẹ́ẹ̀ni ó yá ti bàtà ti rọ́bà yẹn ń kọ́. Ta ní gobi ọ̀tá mi kẹ̀ bí ọ̀tá mi ṣe wá jẹ́. Ó yá kí ló ń sọ ńgbà tẹ́ padà mọ̀ pé ìyẹn kọ́ ló yẹ kó sọ. Ta ní gobi ọ̀tá mi. Bẹ́ẹ̀ni èdè ni intonation ni. Ta ní gobi ọ̀tá mi o. Ta ní gobi ọ̀tá mi o. Àbí bẹ́ẹ̀ kọ́ ohun yẹn nìyẹn ó yàtọ̀ bá wá fẹ́ ra rọ́bà bàtà rọ́bà báwo ló ṣe ń polówó yẹn. Bàtà rọ́bà yẹn wọ́n ní à ń ra bàtà rọ́bà o. ó kùn kankan mò ń bọ̀ ẹ má bá wọn ará olómoore lò gbà ẹ ṣe mò ń bọ̀ jẹ́ ń ka kọ́mẹ̀ntì Facebook ìyá yìí ti rẹ́rìn lọ pé
ọjọ́ ń bá gbọ́ ọmọ yín nǹkan ìmú ìgbàgbà máa fojú rẹ̀ rí wọn àkọjá akọ àti nǹkan yóò sàlámù kí náà wí wọ́n ní ọlọ́run ń gbọ́ ètò yín ń gbé mi débẹ̀ lọ́sọ̀ọ́ iṣẹ́ ọ̀gá mi kan wò mí pé kí ló ń gbọ́rì eléyìí báyìí kò lè yé wọn yóò yé wọn lọ́ọ̀lá kùndùsì fún ọmọ ìyẹlẹ́pọ̀ sẹ́ sẹ̀míhù báràká àti sinmi sẹ̀míà fẹ́yìn náà ẹ̀ mọ́ tọ́jú ọmọ mẹ́ta mo dá mẹ́ta padà mo fi dá kan padà gbẹ́gbẹ́ pẹ̀lú ẹ káàsán ó kọ yín láti bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ ṣé wọ́n ti ràgò ládùúgbò yín rí. orúkọ mi ni ọmọwùnmí láti ìgbórè. ọmọwùnmí náà ń wọ̀fẹ́ ó di púpọ̀ ni ó yá ọmọwùnmí láti ìgbórè. bẹ́ẹ̀ máa ń tún ilé lọ sí wọn gbàgbọ́ wọn primary school. wọ́n á ní àájà bàtà rọ́bà o. àájà bàtà rọ́bà o. ó yá ìgò wa ń kọ́ àyà ọmọwùnmí ó ti padà sí ìgbórè. àwọn oníbàtà yẹn. wọ́n máa fi pé àájà bàtà rọ́bà o. ẹni sùúrù kì í ṣe bàtà gángan nípìnlẹ̀ wọn ìgò gángan nípìnlẹ̀ wọn gbà ìgò yìí kò lè káyọ̀ èlé tó yàn ọjọ́ náà bá tún mú bàtà rọ́bà náà mọ́ ó yá ẹ kọ́kọ́ gbé wa níbo nìjọ́ bí ìgò. onígò bí ààrẹ. onígò bí ààrẹ. bí àṣẹ nǹkan kan náà gbogbo wa máa ń sọ onígò bí ààrẹ ẹnìkan dẹ̀ ti já wa látọlómọrin lẹ́ẹ̀kan ó yá bàtà ńkọ́. àyájá bàtà rọ́bà o. kábíyèsí ìtí ò tiẹ̀ jánú bàtà ẹ lọ fà á já torí pé ẹ fẹ́ ta bàtà ẹ ṣeun púpọ̀ jẹ́ ń wo kọ́mẹ̀ntì ọ̀gá mi jẹ́ ń wo kọ́mẹ̀ntì bàbá mi jẹ́ ń wo kọ́mẹ̀ntì ẹ̀gbọ́n mi bá ti gbépè mọ́ gbèpè bá ti dọ́dọ̀ ọ̀gá tó bá lọ gbé ìpè kípè ń wọ́n ṣe ìpè képè fún ọ. a ní gbéra wa ṣe pé aláwìyé akínyẹmí tí gbogbo ayé mọ̀ sí aláwìyé federation bámi wò ní wáyé tiẹ̀ ní nọlẹ̀ lógìjó pìrìsẹ́ńtà máa pọ ẹ̀jẹ̀ lẹ́nu tí ó débẹ̀ tí ó fẹ́ háìpù ara ẹ̀ torí pé ẹ kì í fojú di àwọn ọmọ kéékèèké ìpè bẹ́ẹ̀ ò ní jẹ́ ti yín wọ́n ní well done ọ̀nà honestly you are doing well you took us down memory lane kùndùsì fún ẹ bọ́sẹ̀ fún yín bàṣírà fún yín kàríìmù fún yín sẹ̀míù fún yín jẹ́ kí n kọ́ ọmọ méje sọ́dọ̀ ìbẹ̀bẹ̀ ẹni titun ẹ̀ máa mójútó wọn mọ́ ti lé. aláwìyé federation thanks so much my dear brother ó yẹ kí n ní o gbépè ní ṣùgbọ́n má gbépè torí pé ìlú tún ṣì gùn lẹ́yìn ìlú gùn bẹ́ẹ̀ bá parí ọ̀rọ̀ tẹ́ fi full stop sí bọ́dọ̀ bá tún gbé yín nú ẹ̀ tún bọ́ sísàlẹ̀ ẹ̀ tún continue bí ẹ ṣe máa ń polówó rẹ̀ yàtà kọ́kọ́ yẹn ti já wa lórí ìgò ẹ̀tí ẹ máa gbọ́ mo máa fohùn sí tèmi ni màá jẹ́ kó wà melodious ìyá tí ń polówó ń gbà yẹn ìyá ó ti gbó kùjẹ́kùjẹ́ ní ìsìn ní ọ̀bá tí ìjọ lọ́hùn nígbè àti fáfá place lẹ́sìn mọ́ gbóhùn yìí rẹ́jẹ kú bàtà rọ́bọ̀ mo gbé ẹdí rẹ̀ wàá ṣe àwọn oríire kọ́pà gan fọ́n bí ẹ̀ tó bá jẹ́ lọrin yín mi ò mọ bí ẹjọ́ ọmọ bí fa máa ń parí ọ̀rọ̀ yín wọ́n lè jẹ́ rẹ́jẹ kú bàtà rọ́bọ̀ fa mi ò mọ yẹn o wọ́n ṣe máa ń ṣe náà ọ̀rùn dín nìyẹn lẹ́yìn àti máa bọ̀ wọ́n á máa mí gúlegúle àwa tá a máa lọ ṣàgòjọ́ ń bè kan mọ̀ pé lójú ìgòtọ́ máa ń rà wọ́n bá dé báyà kan kọ̀ǹdẹ́mù gòmìnira àwòrán ilé wọn á máa yọ lẹ́yọ kọ̀ọ̀kan máa sọ síta wọ́n lè jẹ́ ní ògòbí ilé ìwà wóró méjì ló máa rà ń bẹ̀. kí wàdí kan wà á ra gòyìn ìgòyìn aláfogún ọdún yàrá ìbátí olúbàtí. mo ló lè ń lọ àjẹ́ ń tàka aláìmọ̀ kan wá ń rẹ́rìn ṣé ọmọ polókìkí òru làwọn méjèèjì ni tí wọ́n bá pàdé lóru tí wọ́n ń sẹ́tù ẹ̀ṣọ́ mọ́ wa mẹ́wọ́n máa forí ẹ kó ṣáago ni o àti ní ògọ́nú ayé ẹni wọ́n ń tì ní ogbọ́n ẹni tó lówó tó nà ọ̀dájú ni ẹni tó lówó tí ò nà ọ̀dájú lòun náà ẹjẹ̀ ńlá ẹni ó lówó tó nà ọ̀dájú ni ẹni tó lówó tí ò nà náà ọ̀dájú lòun náà àwọn méjèèjì ń lọ dájú ṣẹ́ẹ̀rẹ́ ẹni tó lówó tó nà ó dájú ara ẹ̀ fi satisfy ẹni tí ò ní ni o ẹni tó dẹ̀ lówó náà tí ò nà náà ó satisfy ara ẹ̀ fi dájú ẹni tó tọrọ lọ́wọ́ ẹ̀ tí ò fẹ́ fún ni ẹ máa gbé ìyẹ̀wò síra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ yàtọ̀ tí òrùjú ní bẹnu èdè àtẹdé torí ẹnu tá a fi jẹdé la máa fi pèdè ẹnu tá a fi pèdè náà la máa fi médé jẹ bàbá wa ń fi ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ gba ọ̀rọ̀ mú ọ̀rọ̀ yí ọ̀rọ̀ tú ọ̀rọ̀ fún àwọn tí ọ̀rọ̀ bá ta kókó mọ́ lọ́wọ́ Ọlọ́run ló ṣe wá ní sọ̀rọ̀ lu ọ̀rọ̀ gba ọ̀rọ̀ ẹgbẹ́ mi wo ẹgbẹ́ mi wò ẹmí mi wo ẹmí mi wò Ọlọ́run ọba mi ló ṣe é fẹ́ nígbà àwọn èṣe mímí kò mo sọ fún yín pé ifá méjì kan parapọ̀ ọ̀tọ̀ ní ìrosù ọ̀tọ̀ ní ògúndá nígbà tí méjèèjì wa parapọ̀ kí ló bí mo ní à ń pè ní ìrosù gẹ́dá ìrosù gẹ́dá yìí mo máa mú ẹsẹ̀ kan wá níbẹ̀ torí pé mo fẹ́ lo nǹkan kan nínú ifá ìrosù gẹ́dá yìí ẹnìkan ń pè yín nká àwa pé mùsùlùmí ni ẹ́ ẹbí mi tí mo kà ní ìwé mò ń sọ ó mọ̀wé kan tí wọ́n ń pè ní ojú odù 16 bọ́ọ̀ bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó sì fẹ́ mọ unique létí aráyé tó fẹ́ kí wọ́n mọ rí ẹni tuntun ọmọ ka ìwé ọ̀pọ̀ ní research tí wọ́n ń pè ní research methodology nìyẹn
wọ́n jẹ́ mùsùlùmí ọ̀kan ìwé tí wọ́n ń pè ní ojú odù 16. ọba àjọmọ díkìnbọ bá ti mú tó ti lè kà á. ọ gẹ̀ẹ́tì ẹ̀ ó sì digest ẹ̀ into your cerebrum and cerebellum. ìrọ̀sùn gẹ́dá. ẹsẹ̀ ẹ̀fà yìí gbé pé kí ló wí. ó ní ajá sunwọ̀n téyín-téyín. agbo sunwọ̀n ti rọ̀rọ̀. ajá ò ní rọ̀rọ̀ lọ́rùn. kárelé lọ rèé má gbò wá. ká fi béégún lé bá bá ẹni. adìẹ fún orí abù fún ìwà. ìjẹ́ tiwa nìkan ló ṣòro. ìrọ̀sùn gẹ́dá ni mò ń kà á fún yíyan o. orí òní burú títí lọ dálẹ̀ ẹ̀fẹ̀. tiwa nìkan ló ṣòro. ló fi jẹ́ pé bí wà bá bàjẹ́ kò séèyàn. bí èèyàn bá bàjẹ́ ìwà lè tún ṣe. bọ́lọ́wọ́n ò bá sì fìyà jẹ ẹ̀dá. gbogbo àwọn aláàánú ẹ̀ ní òbí sì ń jọ́ tó bá níṣòro.